ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o bí Sheikh Gumi ṣe ń yọ sùtìẹ̀tẹ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà lórí ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Sokoto. Ṣé ẹ ti gbọ́ pé àwọn ọlọ́pàá ti mú àwọn ẹgbẹ́ Democratic Republic of the Yorubas tí wọ́n da omi àlàáfíà ìlú láàmú o. Abubakar Malami ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ o ní àhámọ́ àwọn EFCC. Síwájú sí i, Abubakar Malami ti ń fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ lórí ẹ̀sùn tí àwọn EFCC fi kàn o. Ohun tá a gbọ́ ni pé àjọ EFCC ti fi ẹ̀sùn owó tó tó $212 billion àti dúkìá 41 41 properties tí Abubakar Malami nìkan ṣoṣo tó ń ṣàkóso lé. Wọ́n ní àwọn mọ̀ wípé owó ìjọba àti èrú ló fi kó gbogbo rẹ̀ jọ o, lẹ́yìn tí àjọ náà ní pé ó kó jọ lásìkò tó wà ní ipò olóòtú àti mínísítà fún ètò ìdájọ́ Nàìjíríà o. Wọ́n tẹ̀síwájú pé lórí bí wọ́n ṣe fi ẹ̀sùn àjẹbánu àti kíkó owó kan tí wọ́n fi kan Abdulazeez Malami tó jẹ́ ọmọ rẹ̀ náà pẹ̀lú. Àjọ náà wá ṣàlàyé pé ìdí nìyí tí Malami fi dèrò àhámọ́ o láti ọjọ́ 8 oṣù kejìlá ọdún tí a wà yìí. Ṣé ẹ ti gbàgbé pé ṣáájú ni àjọ EFCC ti fẹ̀sùn yìí kan Malami tẹ́lẹ̀, ṣùgbọ́n ó tako ẹ̀sùn náà léyìí tó ní àjọ EFCC ń dúnkòokò mọ́ òun ni. Ṣùgbọ́n ní báyìí o, gbogbo òkú tó sin pátápátá ẹsẹ̀ wọn ti padà yọ síta o, léyìí tí ó ní òun ti ṣetán láti fojú hàn níwájú adájọ́ nítorí wọn kò buwọ́lù kí wọ́n gba béèlì rẹ̀ rárá o. Ṣé ẹ ti gbọ́ bí Sheikh Gumi ṣe ń yọ sùtìẹ̀tẹ̀ sí ìgbésẹ̀ tí Donald Trump gbé ní ìpínlẹ̀ Sokoto ní àná? Sheikh Gumi ní òun fi àsìkò yìí ṣe ìkìlọ̀ fún ààrẹ Tinubu láti tètè fi òpin sí àjọṣepọ̀ tó wà láàrin àwọn ológun Nàìjíríà tó ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba Amẹ́ríkà o. A gbọ́ pé lórí ìkànnì Facebook ní Gumi ti ń yọ sùtìẹ̀tẹ̀ náà lónìí ọjọ́ Ẹtì. Ó ní nípa ìkọlù yìí lè dá òmìnira Nàìjíríà dúró nítorí ó ṣeé ṣe kí ètò ààbò tó mẹ́yẹ ó burú jù báyìí lọ. Ó tẹ̀síwájú pé ìkọlù náà tí ojú òfurufú òun nìkan kò lè fòpin sí ìwà agbésùmọ̀mí o. Ó ní ó yẹ kí Nàìjíríà ó pọkàn pọ̀ sí ọ̀dọ̀ àwọn agbófinró tiwa dípò kó máa bẹ ọ̀wẹ̀ láti ìta. Nínú àwọn àlàyé tó ṣe, ó ní ó ṣeé ṣe kí ilẹ̀ òkèèrè ó sọ orílẹ̀-èdè Nàìjíríà di ibùdó ogun pátápátá o, tó sì lè pín orílẹ̀-èdè Nàìjíríà nípa ìlànà ẹ̀sìn tí yóò sì mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ayélujára, ó ní ta lẹni tó fún ìjọba Amẹ́ríkà láṣẹ láti wá dá sí ọ̀rọ̀ Nàìjíríà o. Àmọ́ ṣá o, lẹ́yìn tí Donald Trump ṣe ìkọlù náà, ó tún ṣèkìlọ̀ pé bí àwọn agbésùmọ̀mí bá kọ̀ láti dáwọ́ ìpànìyàn yìí dúró, ó ṣeé ṣe kí irúfẹ́ ìkọlù yìí tún wáyé lẹ́ẹ̀kan sí o. Ó ní òun kàn fi eléyìí fáwọn létí ni. Ó ní késekése lẹ rí o, nítorí pé kàsàkàsà tún bọ̀ lọ́nà bí wọ́n bá kọ̀ láti dáwọ́ àwọn agbésùmọ̀mí dúró lórílẹ̀‐èdè Nàìjíríà o. Ẹ wá wo bí àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá Nation ṣe bẹ́gi dínà léyìí tí ìwádìí fi hàn pé wọ́n ṣe ìkọlù sí àwọn ọlọ́pàá kan lánàá òde yìí. Àmọ́ ṣá o, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti náwó gan àwọn afurasí 8 kan lórí ẹ̀sùn pé wọ́n ń da omi àlàáfíà ìlú láàmú. Wọ́n tún ní níṣe ni wọ́n péjọ lọ́nà àìtọ́ léyìí tí wọ́n ń da lílọ àti bíbọ̀ ọkọ̀ dúró tí wọ́n tún ṣe ìkìlọ̀ sí àwọn ọlọ́pàá o. A gbọ́ pé ẹgbẹ́ Democratic Republic of the Yorubas ní agbègbè Sango Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé o. Nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Olúṣèyí Babáṣèyí, òun náà ló sọ̀rọ̀ nínú àtẹ̀jáde. Ó ní àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá Nation gbé gidi ọ̀nà lọ́nà àìtọ́, wọ́n dáná sí ojú ọ̀nà, wọ́n sì ṣe ìdíwọ́ fún lílọ àti bíbọ̀ ọkọ̀, àti pé wọ́n tún ṣèkọlù sí àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ láti mójútó òfin orílẹ̀-èdè Nàìjíríà o. Àmọ́ ṣá, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Láre Ògúnlọ́wà ní ó ṣeé ṣe kí àwọn afurasí wọ̀nyí fojú winá òfin o nítorí àwọn kò ní fi ààyè gba ẹnikẹ́ni láti máa da omi àlàáfíà ìlú láàmú o. Àwọn ológun Amẹ́ríkà ti mú àdéhùn wọn ṣẹ o, lẹ́yìn tí wọ́n ṣe ìkọlù sí apá àríwá ní àná ọjọ́ 25 oṣù kejìlá ọdún tí a wà yìí o, tí í ṣe ọjọ́ Kérésìmesì. Ọ̀rọ̀ nípa owó orí sísan, àjọ FRS ti kéde pé NIN ni yóò jẹ́ nọ́mbà owó orí wa. Ó ti ṣẹlẹ̀ o. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé ológun Amẹ́ríkà ti bẹ̀rẹ̀ ìkọlù sáwọn agbésùmọ̀mí lápá àríwá Nàìjíríà o? Ohun tá a gbọ́ ni pé ikọ̀ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà ti ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Síwájú sí i, Donald Trump fúnra rẹ̀ ló kéde ọ̀rọ̀ náà jáde o. Ó ní kó ní kálukú ó tọ́ ọmọ rẹ̀ bọ́ṣọ̀. Ó tẹ̀síwájú pé gẹ́gẹ́ bí olùdarí àgbà fún iléeṣẹ́ ológun Amẹ́ríkà ló pàṣẹ fáwọn ológun orílẹ̀-èdè náà láti lọ ṣe ìkọlù sí àwọn ikọ̀ Boko Haram náà, léyìí tó jẹ́ wípé ẹkùn ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà sì ni ìkọlù náà ti wáyé o, nítorí
bí wọ́n ti ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ ò dáa tó nílùú tó lọ́ba tó tún ní ìjòyè pẹ̀lú o. Ó ní kò sóhun méjì tóun fi gbégbèsè yìí bí kò ṣe pé bí àwọn agbébọn ti ń fẹ̀mí àwọn kìrìsìtẹ́nì ṣòfò lẹ́yìn tí ìjọba ò sì rí nǹkan ṣe sí tí wọ́n tún yan fanda lórí ayélujára. Nínú àwọn àlàyé tó ṣe ó ní òun ti kéde ṣáájú sẹ́yìn láì mọye ìgbà ṣùgbọ́n wọn kò kọbi ara sí àwọn àtẹ̀jáde tí òun fi ránṣẹ́ ṣáájú o. Síwájú sí i wọ́n tẹ̀síwájú pé nípa bí ikọ̀ ológun orílẹ̀-èdè Nàìjíríà ṣe fẹnu kò ló bí àṣeyọrí ìkọlù tó wáyé sáwọn agbésùmọ̀mí lálẹ́ ọjọ́ kérésì. Iléeṣẹ́ tó ń rí sí ilẹ̀ òkèèrè ló kéde ọ̀rọ̀ náà ní ọjọ́ ẹtì ọjọ́ 26 oṣù kejìlá ọdún 2025 yìí. Nínú àtẹ̀jáde tí Ministry of Foreign Affairs Nigeria gbé síta láti rí i pé ìkọlù tí wọ́n ṣe sáwọn agbésùmọ̀mí o kò ní kankan ṣe lórí ẹ̀sìn Kristẹni àbí Mùsùlùmí o ṣùgbọ́n bí kò ṣe pé láti gbógun ti àwọn agbésùmọ̀mí pátápátá tí ọ̀rọ̀ wọn yóò sì di àfìsẹ́yìn tẹ́gun fi sọ. Wọ́n ní àwọn fi àsìkò yìí ṣe ìlérí pé àwọn ṣetán láti dáàbò bo àwọn ará ìlú àti ìṣọ̀kan Nàìjíríà tí àwọn sì mú ẹ̀tọ́ àwọn ará ìlú lọ́kùnkúndùn. Bákan náà ẹ̀wẹ̀, China ti gbọ́ pé àjọ tó ń rí sí owó pípa wọlé fún ìjọba àpapọ̀ Nàìjíríà FIRS ti ṣàfihàn pé nọ́mbà ìdánimọ̀ NIN ni yóò jẹ́ nọ́mbà ẹ̀rí owó orí sísan tax ID fún àwọn ará ìlú. Léyìí tí yóò bẹ̀rẹ̀ ní láti ọjọ́ 1 oṣù kìíní ọdún 2026 o. Síwájú sí i ọ̀rọ̀ náà ti ń fa awuyewuye púpọ̀ lórí ayélujára àti ìhà tí àwọn ọmọ Nàìjíríà ti kọ sí ọ̀rọ̀ yìí. Nínú àwọn àlàyé tí wọ́n là kalẹ̀ ó ní gbogbo àwọn iléeṣẹ́ àbí ilé ìtajà tó ti fi orúkọ sílẹ̀ pẹ̀lú àjọ CAC ó ní nọ́mbà RC wọn tí wọ́n ti ní tẹ́lẹ̀ ni yóò di nọ́mbà tax ID tí wọn yóò lò láti ọdún tó ń bọ̀ wá. Àjọ FIRS wá ṣàfihàn àwọn ọ̀rọ̀ wọn pé nọ́mbà ìdánimọ̀ owó orí tuntun náà yóò mú kó rọrùn fún ìjọba láti mọ àwọn tó ń san owó àti àwọn tí wọn ò san. Àjọ náà wá ní nọ́mbà NIN ni yóò dúró bíi tax ID láìsí wàhálà kankan tí àwọn iléeṣẹ́ tó ti fi orúkọ sílẹ̀ yóò máa lo nọ́mbà CAC wọn gẹ́gẹ́ bíi nọ́mbà owó orí sísan. Wọ́n ní owó orí náà tí wọ́n san yóò jẹ́ owó láti inú owó tó ń wọ àpò wọn nípa iṣẹ́ tàbí òwò tí wọ́n ń ṣe. Àmọ́ ṣá o, àwọn akẹ́kọ̀ọ́ kò nílò tax ID kankan rárá o. Táíwò Oyèdélé ló yànnàná àwọn ọ̀rọ̀ náà fún wa. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Àzà ló ń jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire o.